ẹ wò ara ìyá mi ò yá nígbà tó máa ṣe test fún ìyá mi wọ́n ní ìyá mi ní partial stroke àti gbọ́ mo advice ìyá mi pé bóyá kí ìyá mi máa lọ sílùú wọn nígbà tí wọ́n tọ́jú wọn tán pé ọkọ yìí ò lè tọ́jú yín o àbúrò mi kan tó wà ní Sango ó ti gbalé ó lóun fẹ́ gbalé síbẹ̀ kí ìyá mi máa bọ̀ ìyá mi ní rárá ọ̀gá mi ń pè mí wípé èmi ni mo bóun tèkì àwọn kankan bẹ̀ yẹn ó ti trust mi kò bá mi lájọṣepọ̀ o ogun àlọ́bẹ̀ à ń ṣiṣẹ́ aṣẹ́wó fún mi èrò sì pọ̀ Bùnmi náà wà ń bẹ́ẹ̀ kódà ibì kan náà fèmí àti Bùnmi sí Bùnmi wà ń bẹ́ẹ̀ ẹ̀rọ òye nǹkan jú Aláàfin òre ibì kan ọmọ tí mo gbé wálé ó lé HIV mo kúwò ẹ̀ fáwọn òbí ẹ̀ mo tọ́jú ìyá mi tán ó wà lọ́dọ̀ bàbá mi ó lóun ò lọ bí kankan òun á wà ń bẹ́ẹ̀ kò sí wàhálà àbúrò mi náà wá wò wọ́n èmi sì padà lọ tí mò ń lọ mo padà síbẹ̀ mi ò tiẹ̀ fẹ́ padà tẹ́tẹ̀lẹ̀ àwọn ìgbà ayé wo ni mo fẹ́ máa gbé níta gbogbo life mi nǹkan tí mo mọ̀ ṣe nìyẹn mi ò mọ̀ pé kí ni mo padà síbẹ̀ nígbà tí mo débẹ̀ mo kó gbogbo àwọn ọmọ tí àjọ ń ṣiṣẹ́ mo ní ẹ̀wò ẹ máa jẹ́ kí àwọn bíbí máa ra kọ́ńdọ́ọ̀mù èlò gẹ́gẹ́ lówó kọ́ńdọ́ọ̀mù tẹ́ ẹ̀ kì í jẹ́ kí wọ́n rà tó bá ti dé ẹ má gba flesh to flesh ẹ má gba flesh to flesh láàrin wọn ẹ máa lo kọ́ńdọ́ọ̀mù tó lẹ́nu tó kó HIV wọn mọ̀ yìí ó sì tó ń bọ̀ wá ó sì ti ná bí o. ọba làwọn ti gbọ́ àǹtí ṣó àwa ń bẹ̀ èmi nù wá síìkì tó bá ti ń síìkì báyìí máa yẹn ti máa wá a ní kó wá ṣe test ṣe rí HIV tó ní wọn ò jẹ́ kẹ́ni kankan mọ̀ torí tí wọ́n bá mọ̀ àwọn èèyàn máa spread ẹ̀ pé àwọn ọmọ tó wà ń bẹ̀ yẹn lé HIV so wọn ò dẹ̀ nífẹ̀ẹ́ máa wá síbẹ̀ mọ́ torí pé ó ti bà business máa yẹn kan jẹ́ níbì kan tó sọ ẹ̀yin tẹ̀sí ń sọ pé kò ṣàṣẹ́wó ní Cairo kò ṣàṣẹ́wó ní Libya kò ṣàṣẹ́wó ní kinní kan kò sí ìlú tí ò ṣàṣẹ́wó ń bẹ̀ ẹ̀yin ò mọ̀ ni àmọ́ wọn sọ fún mi much nípa ti Cairo o àbí Libya o àbí bí kankan but ó kọ́ àwọn ọmọ yẹn travel ètò wà ní Libya wà ní Libya ètò wà Cairo wà ní Cairo ètò wà ní India wà ní India nínú àwọn ọmọ wa náà ẹ ṣáà máa wò ó tí ibi ẹ bá ríran mọ́ ní kẹ́ ẹ ríran mọ́ stop defending what is not defendable. I am not here to talk bad about any country but I am telling you the facts and the reality of life. ó yẹ kókó mẹ́ ẹ kó làbẹ́bẹ́ yẹn àṣẹ wà ní Cairo kò sí ní Cairo ẹ kúrò ń bẹ ìyẹn kó la fẹ́ jẹ. àǹtí ṣeun àwọn abẹ́rẹ́ láì wọ́n tún wá bí pé ibi tó ń ti fẹ́ lo láìfò ń pẹ́ nìyẹn tí máa bá ti wá aṣèkínní gbà tó yá ó ń sọ fún máa wípé kó jù kó bá wa reduce iye táwọn èèyàn san ní owó yàrá eléyìí jẹ́ káwọn ọmọ wa máa gbà kán bá wọn sọ fresh to fresh ó lóun ti gbọ́ àmọ́ ó mèkì owó ń bẹ̀ yẹn jọ ó pẹ́ jù láàrin oṣù kan wọ́n á kó àwọn ọmọ tuntun míì wá bẹ́ẹ̀ ni wọ́n á kó àwọn kan kú ń bẹ̀ lọ́dọ̀ wa wọ́n á kó wọn lọ àmọ́ mo bẹ̀ máa yẹn àwọn ọmọ yìí àwọn yòókù mi mo bí tẹ́ kó wọn lọ àmọ́ wílé tí mò ń rí ń bì ẹjọ́ ẹ mọ̀ kó wọn lọ sẹ́nu rí ẹ̀ ó dẹ̀ ló ń ti gbọ́ ó wá jọjọ́ kan Bùnmi mo wá wo yàrá Bùnmi kí ló ṣe é ó nínú kàn kí ló ń kan ẹ́ nínú Bùnmi ò sọ fún mi o wípé ẹni tó wá bóun lájọṣepọ̀ ó lo láìlóòrùn pure water pé ìyẹn dẹ̀ àmọ́ òun yẹn Bùnmi ò sọ fún mi èrò ọkọ ẹni pé yóò jáde tó bá ti rọ̀ yóò jáde Bùnmi ò jẹ́ kí n mọ̀ pé náà pure water ó ti hámọ́ òun lójú ara nínú ara lọ́hùn
bó ti fi okó ti lánàá pure water sí inú òun. Bùnmi ò sọ fún mi. Bùnmi kò sọ kókó. Bùnmi dẹ̀ sick. Àtúgbé jáde pé ó ti lè HIV. Ìgbà tó yá nọ́ọ̀sì wa oṣù mẹ́ta àwa ṣe test HIV fún gbogbo wa. Bùnmi ṣé o lóyún ni? Olóhùn ò lóyún. Kí ló wá ṣe ẹ́? Ó ní kò sí nǹkan kan pé ó kàn rẹ̀ ń bẹ́ẹ̀ ni. Bùnmi á wọlé á tọ́ bójú rẹ̀ kò rí lálọ́ọ̀nù yìí yọ. Jíṣu at first ẹni tó bá lájọṣepọ̀ kò sọ fún pé lálọ́ọ̀nù wà lójú ààrẹ. Ìyẹn sọ pé ó ń bèrè pé which nylon, ó ní which nylon I don't comot, I don't put am for my pocket kìíní kan. Òun kò jẹ́ kó ṣe kìíní. Ó kò wá reason pé èrò tí ó ti bá ń báyìí lójú àtúnú ojú ààrẹ ti ń dùn òun. Àǹtí ṣe ìyẹn la wá kò mọ̀ títí nígbà tí a máa fi mọ̀ wípé nylon wà lójú ara ẹ̀. Wọ́n gbé lọ mini operation ni wọ́n sì fún kí wọ́n tó rí ọ. Máa yẹn try ó ṣe yẹn fún wa. Máa yẹn try ó ṣe yẹn fún wa o. Ó ṣe yẹn fún wa ó try. Kékeré kọ́ ni kéra mọ́. Àǹtí ṣeun nígbà tára Bùnmi yá tán, Bùnmi sọ pé òun fẹ́ máa lọ. Máa yẹn lówó tó ń fi tọ́jú ẹ̀ 500,000. Bùnmi ní ó ní ṣé wọ́n ti ní save? Lọ báǹkì o, ibẹ̀ là ń kó wa sí o, wọ́n dẹ̀ àjẹ́ kí n jíwó ara wa. Ó ní kókó ní wọ́n ti ní save kókó fún òun. Bùnmi ní àtọ́jú tó ń ti wà ń bí òun ò ní owó lọ́wọ́. Owó tó ní owó kò 500,000 nítorí ara ní lọ́wọ́ ẹ̀ wọ́n lè máa ṣe dóbi níwájú tàwọn. Ẹ̀mí òun fẹ́ bọ́ máa ní òkò lé lọ́wọ́ àfikún owó àwọn. Bùnmi bá tún bẹ̀rẹ̀ iṣẹ́ máa yẹn ni pé òun máa ṣe help kan fún un. Wọ́n á máa yọ iye báyìí nínú owó ẹ̀ á jẹ́ sọ fọ́dún kan. Bùnmi ní wà tó lọ́dún kan bí ẹ̀mí Bùnmi ti ṣí. Kò fẹ́ dúró síbẹ̀ mọ́. Bùnmi ṣàṣe bí oṣù 6. Bùnmi lọ sílé padà. Bùnmi ò tí ì lóṣù 2 nílé tó ti ń pè mí pé kí bóun bọ́gà sọ̀rọ̀ òun fẹ́ padà wá o. Mo ní kí ló dé? Táńdò ìmọ̀ ni. Ẹni Indo kí ló pè é? Òun ò tà wọ́n fẹ́ padà wá bí iṣẹ́. Ó jẹ́ kẹ̀sì lè ṣe olúwa ṣeun fún detox tiẹ̀. Ìwọ tí inú rẹ̀ gàgèlè mọ̀, ìwọ tó rí ìgbẹ̀yà, ìwọ tó jẹ́ pé inú ẹ̀ dọ̀tí, ìwọ tó jẹ́ pé bí jẹ̀jẹ̀ ìdí ọ̀pẹ́ yìí ò jẹ́ kó gbádùn, kó ara detox kó bẹ flush gbogbo ìdọ̀tí inú ìdọ̀tí ara kúrò ń bẹ. Ẹ̀yin tẹ́ bá ní high blood pressure onílé káṣù ni ẹ̀jẹ̀ ríru ẹ̀wà ara tìyín. Ẹ̀yin ọkùnrin tí ọmọkùnrin kéré jọjọ orí yín lọ onílé ẹ̀wà ara tìyín. Abẹ́yìn obìnrin tó jẹ́ wípé abẹ́ tìyín tiẹ̀ mọ́ ó mọ́ ń dry gbogbo ìgbà ni òní ẹ̀wà ara tìyín ní iṣẹ́ olúwa ṣe wọn òní abẹ́ tó ń dry òní onílé ẹ̀jẹ̀ ilé la fi ń ṣèpolówó ẹ̀jẹ̀ fi hàn yín. Ṣe ti bí ó ṣe ríre ó dẹ̀ mọ̀ kànlá ẹ̀kọ́ sí lè ṣe olúwa ṣe hàn ẹ̀wà ara tìyín àtàrí obìnrin tó pé ara yín ò kí ń lé mo gbọ́ ewu mi jẹ́ ilé jàre kò jẹ́ ṣe ewu kò sí kí ní kò wọ́n yẹn kan gbọ̀kọ̀ lọ́mọ lọ́wọ́ pààrẹ̀ lè put me in the mood lórúkọ ẹ̀ ẹ̀kọ́ sí lè ṣe olúwa ṣe hàn àwọn ni wọ́n ta gbogbo lè tí mò ń pè fún yín lórí nọ́mbà yìí 07038010978 lẹ́ẹ̀kan sí 07038010978 àlàáfíà lọ́rọ̀ ayé ò ní gbà àlàáfíà ló mú wọn lọ́wọ́ o. Bùnmi ò tí ì lo 3 months ó ti pariwo bóun fẹ́ padà wá sẹ́ẹ̀. n bá sọ fọ́gà ọ̀gá tó bá ti mọ̀ pé òun lọ sí Calabar Calabar ti jẹ́ n bá ń bi ọ̀gá ní yes náà mo ní kàn jọ kó padà wá ibẹ̀ ọ̀gá yẹn bá wọn náà
ẹ wo ó bá lóun fẹ́ padà wá máa bá ní tó bá ti lọ sí Calabar mo ṣáà bá bẹ̀bẹ̀ ó ní kó máa padà bọ̀ ó bá padà dé ìta ọ̀rẹ́ rìn kí ló ṣẹlẹ̀ ó ní òun ta ndómi o òun ta o tó bá sì jẹun bẹ́ẹ̀ ó ti tán mo ní láì bọ́ ọmọ bòmí ó ló máa pàdé ọmọkùnrin kan bẹ́ẹ̀ nígbà tó kọ́ débẹ̀ náà òun pé ó kò tó máa fi olójú òun máa ṣe záìdọ̀ọ̀zù so òun ṣe záìdọ̀ọ̀zù òun fi ṣe bẹ́ẹ̀ bò kò sáwọn tó bá gbé òun báyìí òun mọ̀kọ́ tó ṣẹlẹ̀ bí wọ́n ti gba oko lọ máwọn ọmọ mọ́ wọn lọ́wọ́ ní lẹ́kọ̀ọ́ ni mo ní kí ló dé ó ní gbogbo tó dá wọn ò ju 5 inches 5 tó tóbi jù láàrin wọn ní 5 inches irú èwo lélẹ̀ títí ó sì pàdé ọmọkùnrin kan ni àwọn ìdóyà tí ó dẹ̀ nìkan tí wọ́n ń pè ní kó mo ní káàrọ̀ ṣé wọ́n á fọ ẹ lọ ó ní kí ni wọ́n ẹ̀ máa wá ó máa jẹ tàárọ̀ torí pé ó lè bá wa sùn mọ́jọ́ òun mọ́jú ni o àjẹtàárọ̀ torí owó tó kó lọ ó gbẹ yàrá gbé débẹ̀ ó gbẹ yàrá sí dọ́ǹpì náà ni o bọ̀ ó gba upgrading yàrá kò gbà síbi tí òun pọ̀ sí ó lọ gbà síbi tó sì ń bẹ̀rẹ̀ ó gbẹ yàrá ó jẹ́ ń ta ndómi ibi àárín náà ló ti ń ta bẹ́ẹ̀ náà ló ti ń ta ndómi táwọn èèyàn dẹ̀ wọ́n á ń bá ara ní bọ̀bọ̀ yìí tó bá jí làárọ̀ lọ́dọ̀ wọn báyìí òun á sí ndómi fún àtẹ̀yìn méjì ni ndómi mẹ́tẹ̀yìn méjì ni òun tó bá ti jẹ́ tán àti pepsi lórí á lọ tó bá dọ̀sán àwa olùrànmọ́ ọmọ wa kọ́ wa gbà nǹkan tó ń pé any cent náà yín bad òun lè fún wa 500 tó bá dalẹ̀ àtúwá ní báwọn ṣe jẹ gbárùn nìyẹn ó ní bọ̀t kò sígbà tó ń pè láàárọ̀ kó ń pè lọ́sọ̀ kó ń pè lálẹ́ òun tó yá òun ọmọ bíréèdì sọ pé yàrá yẹn òun á sọ ti pé káwọn èèyàn máa wá wọn á bá bẹ̀ wọn á bọ̀ òun lájọṣepọ̀ òun máa ń rìn ojú sọ́jíṣẹ́ pé òun náà bẹ̀rẹ̀ bísínẹ́sì níbẹ̀ ní àìwò kò sí ìkan tó pè ń bẹ̀ bọ̀bọ̀ yìí tó bá ti gbá àwọn èèyàn abẹ́yẹn àwọn abó òun jà ó fẹ́ sọ ẹ̀dọ́kọ mọ́ òun lọ́wọ́ kó lè wọ́n pé ìrọ̀rùn tó ń ṣe lòun fi ń bọ̀ wàmí tó bá gbá àwọn wá ní mr standing àwọn jà ó máa nù ún báyìí bíi pé kò ń kú ni kí lè léyìí bọ́n ṣe yọ̀wọ́ òun yẹn pé ó kó máa bọ̀ ayé báyìí padà bí ibà kúkú pé àwọn jà àwọn yóò wó gidi kan àwọn abẹ́rẹ́ sì ṣe bísínẹ́sì ń bẹ àwọn ará kóńdọ̀m tó bá lọ ṣerun àwọn ará kóńdọ̀m a máa lọ àlè tó sójú ara wa gbà míì àlè fi sábẹ́ bra wa so that security yẹn ò ní mọ̀ torí security wà ń bẹ o security kódà uniform man àwọn security tó wà ń bẹ àwọn méjì ni wọ́n dẹ̀ máa gbé bẹ̀dá ní màá lẹ́nu ọ̀nà kan ló dé wọlé gbogbo yẹn ṣe tóbi tó ọ̀nà kan ló wọlé síbẹ̀ oníkàtúkú pẹ̀lú ti ẹ̀dẹ̀ ni so àwọn àti ìran àwọn máa gbé wọlé àwọn máa ṣe gbẹ. ó wá dọjọ́ kan ọmọ kan láàrin àwọn ọmọ nǹkan tó ṣẹlẹ̀ àwọn ọmọ bó ṣe jẹ́ àwọn ò rí níbo ló mọ ìwà níbo ló gbà àwọn bá pe ọ̀gá pé àwọn ò rí ọmọ yìí o ọ̀nà sọ pé àárí o ọ̀gá ni pé káwọn máa wọlé so àwọn yẹn ẹ̀gbọ́n tàbúrò ni wọ́n jọ wà ń bẹ̀ ó ní ẹ̀gbọ́n òun kò lọ bí kankan òun rí àṣà rí kò jáde o ìgbé a lọ ṣerun kò wọlé padà rárá o àbó ti sá lọ ni sá lọ kẹ fẹ́ǹsì yẹn ga o ò lè gùn ún tábà bọ́ síta àjọ ń wọlé padà ni ṣé ìtàtí wàá bọ́ sí tó pé àjọ máa wọlé padà ni kí ló wá ṣẹlẹ̀ kò tó pẹ́ kó jìnnà àtúwà àbúrò ẹ̀ náà tì kí ló ṣẹlẹ̀ sí kí ló ṣẹlẹ̀ gan àwọ̀ ó wá di wípé láàrin oṣù mẹ́ta bí ká wáyàn kan tì ó tún wá ń bọ́ sí pé àwọn èèyàn ń sọnù níbí báyìí ọ̀gá yẹn wá ó wá àdírẹ́sì pé báwọn yẹn ṣe sọnù yìí o òun ò mọ̀ ń pa ẹ̀ o òun ò mọ̀ ń pa ẹ̀ tó òun o kinní kan o kòkò bàbá sásùn o nígbà tó máa yá àǹtí ṣeun ìkan náà àwọn ọmọ yẹn àmọ́ kan tó ń wá kiri torí àwọn wọn kọ́ àwọn ibì kan tó pé wọn kì í ṣí wọn ṣe nìkan àmọ́ kan tó ń wá kiri pé lọ sínú ilé tí oníkẹta kì í débẹ̀ yẹn bí àwọn kìnìkan bó ṣe bá àwọn ọmọ yẹn bẹ̀ ni wọ́n ti di skeleton wọ́n fi kíní chain ọwọ́ wọn wọ́n fi kíní chain ẹsẹ̀ wọn wọ́n ti di skeleton wọ́n wà nù bẹ̀ àti ṣeun ọmọ yẹn ṣe wá dúpọ̀ àmì yẹn pé kí n wo àwọn tó náà wà yẹn wọ́n wà nù bẹ̀ yẹn o wọ́n wà bẹ̀ kí ló tí wọ́n wá sọ̀rọ̀ wọ́n ní wọ́n sọ̀rọ̀ ní o pé wọ́n wà bẹ̀ o wọ́n yẹn pàṣẹ lọ yọjú báyìí tí mo rí báyìí àti ṣeun alẹ́ ẹjọ́ yẹn báyìí àyà mi ń já bá ní òkè mo sọ fún bùnmi òun ní ní ẹ̀ ṣé wà lọ́wọ́ òun lè wo dákẹ́ má fọ́ anybody lára
gbogbo ẹ̀ tó bá ń kó wá mi báyìí kó gbogbo aṣọ náà kò fẹ́ ta àwọn yíbò yẹn taṣọ ẹ̀ fún wọn má sọ fẹ́ni kankan ọmọ tó sọ fún mi ṣùgbọ́n kò ń ṣara wa àwọn ọmọ tán kọ́ láti ìlú ibòmíì ni nǹkan tá a máa ṣe ni pé tá a bá ti lọ ṣeun àpàdà wọlé mọ́ ó ní wọ́n sọ wá kí lọ́wọ́ lẹ́sẹ̀ mo ní mi lè dúró dìgbà tí pé ó ti máa padà àbọ̀ èmi náà máa padà mú láti àmọ́ ó bá ní mo ní àmọ́ ó so fún ìdí èyí à lè dúró di ìgbà tí ọmọ tóyàn tó máa tó sọnù for God so good ọ̀gá yẹn bá wa bá ní ara mọ́ mi tí ò yá yẹn wọ́n máa tún pè mí ara yẹn máa lé sí wípé mo fẹ́ lọ sílé o bá ní mo ní bẹ́ẹ̀ ni pé mo fẹ́ lọ sílé ó ní kò sí problem ṣé báwo ni ṣé kàn wọ́n drop man bí ọkọ̀ mo ní mo fẹ́ lọ sílé mo ní bòmí náà jẹ́ fẹ́ tẹ̀lé mi lọ torí wàhálà ara mọ́ mi kó má pè mí nìkan ni màá máa ṣe ó ní no problem bọ̀bọ̀ bòmí ẹ̀ṣẹ̀ dé ní ṣé bòmí ti lọ́wọ́ lọ sílé ni ó ní pé ó kàn máa lọ ọ̀gá yẹn ò sọ Yorùbá o kò sọ Yorùbá tó bá jẹ́ ń bọ̀ ó máa ń kọ́ àwọn èèyàn lọ́wọ́ kò jẹ́ ní sọ èdè kankan ẹ̀nà ló máa sọ igi fogomogo gígígígí ogo fogobigidege nungun ẹ̀nà ló máa sọ ẹ̀nà ló máa sọ kò jẹ́ sọ Yorùbá ẹ̀jẹ̀ lè gbọ́ Ìgbò lẹ́nu ẹ̀ gbọ́ Hausa lẹ́nu ẹ̀ tó bá jẹ́ sọ English ò dán bí Yorùbá kò jọ ti Ìgbò bẹ́ẹ̀ ni kò jọ ta Hausa ẹ máa wò bọ̀ báwọn ṣe níyẹn ni ó ní àwọn ní pé àwọn jọ ń lọ ni wọn ní pé kí táwọn bá ti lọ ní ìdajì torí kò kí n sùn mẹ́rin ó máa lọ sùn hòtẹ́ẹ̀lì ni tó bá lọ ní ìdajì ó máa wá gbé wa kò sí wàhálà gbọ́dọ̀ owó ìdajì tó dé bá máa sọ mi bó ti tàwọn kan fáwọn ọmọ Ìgbò tó wà ń bẹ ọmọ Ìgbò tó wà ń bẹ wo nǹkan tó máa ṣe ni pé tá a bá ti lọ tán kó o sọ pé tó bá fẹ́ lọ ṣerun kò sá ìwọ sì gbé dé àwọn tó wà níbàyí àwọn tọ́jú wọn bẹ́ẹ̀ kó sá lọ sínú Àbújá kó sá lọ Olóhùn ti gbọ́ Olóhùn máa sá lọ ni àbàdàn ìnẹ́ni tó wá sọ fún wa o ẹ̀gbọ́n àtàbúrò méjì ó wà ń bẹ àwọn tó ti mú síbẹ̀ wọ́n lé ní 4 ó dẹ̀ pé tó bá ti mú wọn bá ti fẹ́ pé wọ́n fẹ́ pieces wọn àbí nǹkan bí wọ́n ta páàtì mi ò mọ̀ ṣẹ́rí àǹtí ṣo mo èdè kò báyìí sim card mi mo kọ́ kan dànù ni bí mo ṣe ń gbé bẹ́ẹ̀ nìyẹn o àṣé gẹ́ẹ̀ tó pé tó lé HIV àṣé ti sọ fún àwọn fámìlì ẹ̀ nǹkan tó fi òun ṣe lọ́hùn bóyá ìṣẹ̀lẹ̀ lọ́hùn yẹn bí gẹ́ẹ̀ ṣe bí àwọn fámìlì ẹ̀ ṣe ń wá mi kiri pé táwọn bá rí mi àwọn máa pa mí bó ṣe wá sílé wa nìyẹn wọn bá mi bó ṣe bẹ̀rẹ̀ sí bá mọ́mì mi jà nìyẹn mọ́mì délé wọ́n ní partial stroke wọ́n ṣe wà ókè ni bàbá mi ló wọ́n mọ́ pẹ́ o kì í sọmọ òun nǹkan lòun bí o kì í sọmọ òun o ìyẹn bàbá tó wà ń bẹ̀rẹ̀ ó reject mi àti màdé ìyá mi ní kí n máa sálọ ní mi sálọ mú ìdúró Ṣàngó nìyẹn Ṣàngó ni mo wà tí mo ní káàbúrò mi lọ mú mi wá tí mo parí sí Ṣàngó tí mo bẹ̀rẹ̀ sí gbé Ṣàngó èmi àti máa yí àríra mọ́ bóyá àwọn tó wà ń bẹ̀ wọ́n wá kúrò ń bẹ̀ àbí wọ́n kúrò ń bẹ̀ èmi ò mọ̀ nǹkan tí mo mọ̀ ní wípé èmi àti Bùnmi a save ń bẹ̀ àǹtí Ṣeun bí mi àti mọ́mì mi bá ṣe lọ ń gbé Ṣàngó nìyẹn mo wò pé ilé tèmi gbà ẹgbẹ́ pé mi business tí mò ń ṣe yìí mo fẹ́ máa continue ní Ṣàngó so mi kí mọ́mì mi lọ máa gbé pẹ̀lú àbúrò mi ní Ṣàngó tó gbalẹ̀ ní Ṣàngó so ọ̀dọ̀ àbúrò mi ni mọ́mì mi ń gbé àbúrò mi dẹ̀ like mọ́mì mi gan àbúrò mi kékeré náà wà ń bẹ so ìyẹn náà ó ń lọ school tẹ̀bí wà ń bẹ ìyí sẹ́kọ́tọ́ bí tẹ̀lé mi ìyẹn ṣe ọ̀dọ̀ àwọn family dájú mi so ìyẹn wà ń bẹ ní tiẹ̀ àǹtí Ṣeun dájú mi bá wá sọ́dọ̀ mọ́mì mi tó bá ti wá àwọn náà fẹ́ bá mọ́mì mi lájọṣepọ̀ tí mọ́mì mi ò bá gbà àwọn bá mọ́mì mi jà dájú mi bàjẹ́ ti wá fújọ́ mẹ́ta báyìí ara mọ́mì mi ò ní wà òkè mọ́mì mi bẹ̀rẹ̀ sí máa ronú kò wá wò mí kò wá ṣe kíní kan owó tó kàn wá béèrè lọ́wọ́ pé ṣé ìfẹ́ ni ẹni sọ́kọ yín tó fẹ́ bá yọ ọmọ yín jẹ́ tẹ́ fi accept ṣé mọ̀ pé inú wo kìnìún mo ti jáde mo ti dé níbi pé àìbìkítà òbí inú wo kìnìún mo ti dé àìbìkítà òbí ni téyìn bá bìkítà ni kí fẹ́ lọ ṣe ń bẹ̀ yẹn ẹ̀rọ kan kò wá wòyìn ọkùnrin tó bá mi lájọṣepọ̀ ní kò wá wòyìn tẹ́ ń pariwo kiri kì í ṣe bẹ́ẹ̀ kìí kan ní kò sí wàhálà àbákò ìyàwó yín ti ń ké o ó lè wá wò wọn o wọn náà máa wá next week wá títí dé next week ara mọ́ mi ò gbé ìbálòpọ̀ tádé mi á tẹ̀lé wọn àbáwọn náà.